Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Tiwa Alabi ti gbáradì o. Alabi. Ajibola ti gbáradì o. Alabi. Godfather ti gbáradì o. Alabi. Ọmọdéjà kú búra yó. Alabi. Ọmọ ìyàwó ànábì yó. Alabi.
Organizing Committee 2019 Ownership Pasumasa Gbọ́dọ̀ Pẹ́fẹ́lẹ́. Ṣùgbọ́n wọ́n tún bí ìsàdúrà ọkọ̀ ìlú ẹ̀jẹ̀ ní ṣùgbọ́n ìjọsọ. Ìjọsọ ọmọ ìṣòro. Òun ni kò ẹgbẹ́ náà ni. Wọ́n tún bí ìjọba ìṣòro lè mọ̀ ọ̀wọ́ sọ́wọ́.
ẹgbẹ́ tó olúkọ mi jáde iṣẹ́ olúkọ mi jáde olúkọ ọmọ jáde láti national officer ọ̀gá náà fúnra ẹni tí ògbó Lagos iṣẹ́ olúkọ mi jáde jáde tẹ́tẹ́ olúkọ mi ọ̀ṣẹ́ ẹgbẹ́ mi Samuel akẹ́kọ̀ọ́ oníṣẹ́ni ẹgbẹ́ ìmọ̀ṣẹ́ ọjọ́ ìgbàdá sí ìwé ìwé sáfẹ́ ọjọ́ bàbá ọlọ́run ọlọ́run wá ní iṣẹ́ ìsìn àwọn ọmọ ọjọ́ bàbá àwọn òṣìṣẹ́ sáfẹ́ ọjọ́ ọlẹ́gbẹ́ àwọn ọ̀lẹ́gbà fúnkẹ́ sáfẹ́ ọjọ́ ìgbẹ́ tó bá fẹ́ sọ ìwà wọn ìgbà ọlọ́run tó wà pé wọ́n bá ẹ̀ sọ sáfẹ́ èrè sáfẹ́ wà láwọn àdíjọ́.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.